Ní ènìyàn lé, a mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Èyí ni ohun tí Ọbásanjọ́ sọ nípa òṣèlú Adeleke ní Ọ̀ṣun. Ẹ jẹ́ ká jọ gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà olóyè Olusegun Ọbásanjọ́ wọ́n gbóṣùbà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fún àṣeyọrí. Sẹ́nitọ̀ Ademola Adeleke fún gbogbo àwọn iṣẹ́ àṣeyọrí èyí tí wọ́n ṣe. Bàbá wa Ọbásanjọ́ wọ́n rọ Sẹ́nitọ̀ Adeleke láti má ṣe yẹsẹ̀ kúrò ní orí ọ̀nà òtítọ́ àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú President Tinubu fún gbogbo àṣeyọrí èyí tí wọ́n ń ṣe. Níbi ayẹyẹ kan ní ìlú Yewa ní ìpínlẹ̀ Ògùn níbi tí ọba Adéyẹmí Adékẹyẹ ti fi oyè jọ̀gá orílẹ̀ fi dá gómìnà Adeleke ní ọlá. Ibẹ̀ ni bàbá wa Ọbásanjọ́ ti sọ wípé gómìnà Adeleke ti ṣe kọjá nǹkan tí àwọn ènìyàn rò pé wọ́n lè ṣe wípé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Wípé látìgbà tí wọ́n ti dé orí gómìnà tí wọ́n ti ń bá iṣẹ́ ìlú lọ, wípé iṣẹ́ takuntakun ni wọ́n gbé ṣe. Wípé iṣẹ́ tó jẹ́ pé ó jọ àwọn ará ìlú lójú ni wọ́n ń gbé ṣe. Wípé Ọlọ́run á dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́. Wípé nítorí pé wọ́n jà fún ẹ̀tọ́ àwọn mẹ̀kúnnù. Bàbá wa Ọbásanjọ́ wọ́n ṣàpèjúwe Sẹ́nitọ̀ Adeleke gẹ́gẹ́ bí ẹni tó bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà tí wọn ò dẹ̀ fi ojú àwọn àgbàlagbà bolẹ̀. Wọ́n ní wọ́n sì máa ń gba ìmọ̀ràn pẹ̀lú. Wọ́n gbàdúrà fún ìmọ̀ Ọlọ́run wípé kí Ọlọ́run kó máa darí wọn kó sì má ṣe fi Sẹ́nitọ̀ Adeleke sílẹ̀ fún ìgbà kankan. Ọmọọba Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan. Àjọṣe ọlọ́jọ́ pípẹ́ tó wà ní àárín àwọn àti Sẹ́nitọ̀ Adeleke. Wọ́n ní oyè tí wọ́n fi Sẹ́nitọ̀ Adeleke jẹ yìí, wọ́n ní ó jẹ́ kí àwọn rántí ohun rere. Wọ́n ní ó jẹ́ kí àwọn rántí Sẹ́nitọ̀ Isiaka Adeleke fún gbogbo iṣẹ́ ribiribi tí àwọn náà ti gbé ṣe. Wọ́n ní inú àwọn dùn gan sí Sẹ́nitọ̀ Adeleke fún oríire ńláńlá. Èyí oyè tí wọ́n gbà yìí wípé oyè àmọ́rí, wípé Ọlọ́run Elédùmarè á dẹ̀ máa tọ́ wọn sọ́nà lórí gbogbo iṣẹ́ ribiribi èyí tí wọ́n ń ṣe. Gómìnà Adeleke wọ́n dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún bí wọ́n ṣe dá àwọn lọ́lá pẹ̀lú oyè yìí. Wọ́n dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn lọ síbẹ̀ láti lè jẹ oyè ọ̀hún. Gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn lọ síbẹ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn. Nínú àwọn tí wọ́n tẹ̀lé wọn lọ síbẹ̀ náà ni Yèyélúwà, màmá wa Adeleke Sanni, ọmọọba Kọ́lá Adéwùsì tó jẹ́ igbákejì gómìnà àti àwọn èèyàn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n tẹ̀lé wọn lọ sí ibi tí wọ́n ti fi wọ́n jẹ oyè yìí. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún oyè tí wọ́n fi àwọn jẹ yìí. Wọ́n ní Ọlọ́run Elédùmarè á tún ran àwọn lọ́wọ́ láti ṣe ju bí àwọn ṣe ń ṣe lọ fún àwọn ará ìlú. A mú ìròyìn yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.